nǹkan dé nítorí tí ìyàwó rẹ̀ bí ọmọkùnrin mẹ́ta làǹtìlanti lẹ́ẹ̀kan ṣoṣo. Ọkọ ìyàwó yìí ó ti na pápá bora. Arákùnrin kan tí ń ṣe iṣẹ́ mọlémọlé tí àwọn èèyàn mọ̀ sí bíríkìlẹ́yà tí orúkọ rẹ̀ ń jẹ́ Báyọ̀ Jẹ́jẹ́ ló ti ṣe bẹ́ẹ̀ tó ti na pápá bora báyìí ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí wọ́n ní ìyàwó rẹ̀ ó bímọ mẹ́ta làǹtìlanti. Orúkọ ìyàwó rẹ̀ òun ni arábìnrin Ìyanu Jẹ́jẹ́ tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ó bí àwọn ọmọkùnrin làǹtìlanti ọ̀hún sílé ìwòsàn alábọ́dé kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Àríbò tó wà ní agbègbè Ìbókódá tí kò jìnnà púpọ̀ sí Ìlàjẹ High School lọ́jọ́ Ajé Monday ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí ni wọ́n ní obìnrin ọ̀hún bí ọmọ mẹ́ta ọ̀hún tó sì bí wọn ní àbíyè. Bó tilẹ̀ jẹ́ pé títí di ìgbà tá à ń parí àkójọpọ̀ ìròyìn yìí ṣé wọ́n ní ọkọ ìyàwó ìyẹn Jẹ́jẹ́ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti na pápá bora tí wọ́n sì wọ́n fi ṣe àwátì tí kò sì yọjú sí ilé ìwòsàn títí di bí a ṣe ń parí àkójọpọ̀ ìròyìn yìí. Ṣùgbọ́n ṣá o, wọ́n ní àwọn mọ̀lẹ́bí àti àwọn ẹlẹ́yinjú àánú wọ́n ti ń béèrè àánú fún arábìnrin tó bí ọmọ mẹ́ta yìí nítorí pé wọ́n nílò ìrànlọ́wọ́ nílé ìwòsàn pàápàá jùlọ láti sanwó ilé ìwòsàn kí wọ́n sì fi tú obìnrin ọ̀hún lẹ̀ láyọ̀ àtàlàáfíà láti máa padà lọ sílé. Wọ́n ti wá ní àwọn nídìí ìrànlọ́wọ́ báyìí o, àwọn ń wá ẹni tó ràn ìyá àbẹ́ẹ̀ta tí ó ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó tí wọ́n fi láǹfààní láti kúrò ní ilé ìwòsàn láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ ìkànnì Àtòtò Online TV. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ̀ fi ń gbọ́ wa kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí lágbára Ọlọ́run Ọba. Owó tẹ̀ fi ra dátà kò ní tán o. Ẹ ṣeun ẹ lè máa gbọ́ wa látòrí Àtòtò Online TV ní TikTok, Àtòtò Online TV ní Facebook àti Àtòtò Online TV ní YouTube wa. Ẹ ṣeun, àjọṣe wa kò ní bàjẹ́.